í ríbi tàwòdì kì í rọ́nà mo tún dé bí mo ṣe máa dé gẹ́gẹ́ bí ìṣe wa níkànnì tòní òjò tàná ti jẹ́ta ọjọ́ ti jẹ́rín nìkan ní Bíkẹ́ tẹlifíṣàn fi ń rè mí yeye ìyẹn ló fi ń wù mí púpọ̀ ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà a tún ti yọ bí ọjọ́ alálẹ̀ bí òṣùmàrè sọ́yàn wa ti dé bàbá sọ àwọ̀lú gìjà àwa náà kọ́ àánú ìfẹ́ gbogbo ọmọ aráyé tá a rí gbà ní bá a bá ń dá bí ẹdun tá a ń rọ̀ bí òwe tí kàn ní Bíkẹ́ ń lọ káàkiri àgbáńláyé tètò gbójú ọdẹ di ààyò fún gbogbo àwọn lẹ́ẹ̀kan káàkiri àgbáńláyé àwa kọ́ o Ọlọ́run ni ọgbọ́n wa ò gbé agbára wa ò gbé orí ọ̀fẹ́ la rí gbà ìgbà tá à ń bọ̀ nílùú tá a wà yìí àwọn èèyàn sọ fún mi pé ǹjọ́ o tiẹ̀ gbọ́ nípa wòlíì tí kì í ṣe wòlíì bẹ́sùẹ́ tó yẹ pé wòlíì tó jẹ́ ojúlówó tó sì jẹ́ pé ọlọ́dẹ ni tí kì í ṣe idẹ ìlú wo tún nìyí ń wà o wọ́n ní kí n tẹ̀lé wọn ká lọ síjọba àbílẹ̀ Ayédáadé nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà ní àràgbá yamuyamu ìlú ìṣẹ̀ǹbáyé kan tí wọ́n ń pè ní Ọ̀gbáàgà mo ní Ọ̀gbáàgà mo gbúrò ẹ̀ rí bó láti rìn tá a fi débẹ̀ amọ́kàn kéjì akó ọkọ̀ firi gangan ikọ̀ Bíkẹ́ tẹlifíṣàn àtúnlọ àgbọ̀ tó àgbà láàfíà gbogbo ibi tá a gbà ọjọ́ ibi tó yà á lẹ́nu púpọ̀ ṣùgbọ́n nípa ìfẹ́ olùgbàlà kìyẹ́ ò sí nǹkan kan àwa ò nọ́gbọ́n kankan tá a rí dá àánú la rí gbà a ti wọ̀lú Ọ̀gbáàgà báyìí mo fẹ́ rí wòlíì tó tún jẹ́ ọlọ́dẹ kò kóyìn àwọn wòlíì kéré kò kóyìn àwọn onílẹ̀ kéré tá a lẹ́ni tí mò ń ròyìn ẹ̀ bàbá ẹ̀ kí ara lé ẹjẹ́ kí wọ́n máa pa wà lọ́dọ̀ yín. mo kí gbogbo ara lé o èmi ni wọ́n ń sọ tipẹ́tipẹ́ èmi ni wòlíì Fátóyè Matthew Ọlátúndé ọmọ àlùbí ìlú Ọ̀gbáàgà. ẹdú bàbá mo fẹ́ kẹ́ bá ń farabalẹ̀ dákọ yín. Fátóyè Matthew Ọlátúndé ọmọ bíbí ìlú Ọ̀gbáàgà. Ọ̀gbáàgà tó wà ní ìbílẹ̀ Ayédáadé. ó wà níjọba àbílẹ̀ Ayédáadé nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà ìlú Ọ̀gbáàgà la wà yìí. ìlú Ọ̀gbáàgà la wà yìí. ikọ̀ Bíkẹ́ à ń kí n gbé ẹkú kalẹ̀ bàbá. ẹ ṣe ń ṣá. nǹkan kan ò ní sàlàáfíà yín. àmín sà. Fátóyè Matthew Ọlátúndé ògbójú ọdẹ sì nìyí báyìí. bẹ́ẹ̀ ni sà. ọdẹ nìyí. bẹ́ẹ̀ ni. wòlíì tó nìyí. bẹ́ẹ̀ ni. kì í wá ṣe wòlíì lásán wòlíì tó lórí òkè. bẹ́ẹ̀ ni. mo dórí òkè gbógun mi mo fọ́ ńgbà mo rogo lọ́gbọ̀ àwọn èèyàn tó wà ńbẹ̀. nílùú Ọ̀gbáàgà àti nílùú orílẹ̀ òwú. kábíyèsí Olódùmarè wòlíì. bẹ́ẹ̀ ni. tó lórí òkè. lọ́gbàgà. lórí òkè lórílẹ̀ òwú. ẹ tún lórí òkè lórílẹ̀ òwú. bẹ́ẹ̀ ni. ẹ tún wá jẹ́ ọlọ́dẹ. bẹ́ẹ̀ ni. tó tún gbówọ́. bẹ́ẹ̀ ni. olóyè Fátóyè bó lẹ ti ṣe bó ló ṣe rọrùn ẹja yọ gbọ́. ajogún ọdẹ lọ́wọ́ bàbá wa ni. ajogún ọdẹ lọ́wọ́ bàbá wa ni. bàbá mi ni Ọ̀pápírí. nílùú Ọ̀gbáàgà yìí. Ọ̀pápírí ló bí Ọ̀páwálé. Ọ̀páwálé ló bí Fátóyè. Fátóyè ló bí Sunday Moses. Sunday Moses ló bí Matthew Ọlátúndé tó jẹ́ kọ̀mándà àwọn ọdẹ ní Ayédáadé South orílẹ̀ òwú lónìí. mo sì mọ̀ yín pé yìí ṣe wòlíì lásán wòlíì tó kẹ́kọ̀ọ́ tó gba ìmọ̀ tó ní òye lọ́dọ̀ àgbàlagbà wòlíì tí gbogbo ayé mọ̀ ní bàbá Babájídé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni mo kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ Babájídé ní 2004 to 2006 mo graduate ní ọgbà Babájídé ọmọ ìlú sọ̀rọ̀ gẹ̀ẹ́tì mi lọ́wọ́ gẹ́gẹ́ bí wòlíì. ẹdúró ẹ kẹ́kọ̀ọ́ nínú ọgbà Babájídé Iléṣà. ẹ kẹ́kọ̀ọ́ ń bẹ̀. mo kẹ́kọ̀ọ́ mo gba ìwé ẹ̀rí pé mo pass. pé ẹ ṣàṣeyege. àṣeyege 2006. lẹ gbàwé ẹ̀rí. wọ́n lè san fàmì lọ sí Kàrú l'Àbújá fún iṣẹ́ ìrànṣẹ́. Kàrú l'Àbújá lẹ ti ń ṣe ìrànṣẹ́. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ mo báyìí bàbá Babájídé wọ́n ti dàgbà wọ́n ti lọ síbi tágbà rè wọ́n ti kúrò lókè ìpẹ́ yìí. ìgbà tí Babájídé ń bẹ láyé ẹ̀ ń ṣiṣẹ́ ìránṣẹ́ ní Kàrú l'Àbújá bàbá ti papòdà báyìí
Yes, sir. ṣé torí pé àbá papòdà ló jẹ́ kẹ́ ẹ wá padà sídìí àwọn ọ̀pá wálé ọ̀pá sínú ọ̀pá péré ọ̀pá lẹ́sìn wá lọ gbèsè àwọn bá ńlá bàbá yín padà Rárá kò rí bẹ́ẹ̀. kí wá ló sún yín débẹ̀. Ìgbà tí mo lọ sẹ́kà l'Àbújá 2007 ìtàkà mi l'Àbújá wòlíì tí mo lọ bá ní Òkè Adéyọ̀ l'Àbújá Kábíyèsí. Òkè Adéyọ̀ lórí ìrànmọ́jú pé kí n padà sí ìlú baba ńlá baba mi pé bẹ̀rẹ̀ ló wá ti fẹ́ lò mí. láti Àbújá ni wọ́n ti rìnà sí yín Bẹ́ẹ̀ni. pé kẹ́ ẹ padà sílùú bàbá ńlá bàbá yín. lọ́gbà àgà mo sì padà sílé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi mí ṣe ẹ̀yẹ́ pé bí LLB bó ṣe lọ ló ṣe bọ̀. ẹni tó lọ ibìkan tó padà wálé but mo lórí òkè lọ́gbà àgà orí òkè Gbógunmi lọ́gbà àgà tí OSBC Ọ̀ṣun àwọn ìtàfin mi níbẹ̀ 2008 2009 tó bá sọ jí. ẹ̀dúró ìgbà tẹ́ ẹ dé ọ̀gbá àgà padà ẹ ní orí òkè ní ọ̀gbá àgà tẹ́ ti ń ṣiṣẹ́ orí òkè ìránṣẹ́ Gbógunmi ẹ tó pè lórí òkè Gbógunmi àbí bàbá Gbógunmi tí gbogbo ayé ń pòkìkí ẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà sẹ́yìn rèé. bẹ́ẹ̀ ni sà èmi ni Gbógunmi tábọ̀ ayé mà lọ́sùn sí pé Gbógunmi orí òkè Gbógunmi ọ̀gbà àgà èmi náà rí. ẹ̀yin lórí òkè Gbógunmi ọ̀gbá àgà bẹ́ẹ̀ ni kàṣà Olódùmarè ọba ìbà rẹ o wòlíì tọ́lọ́run ń lò lórí òkè Gbógunmi ọ̀gbá àgà àwọn lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ni. bó o lẹ ti àrìn ẹ dúró ìlàsàlẹ̀ gbé lọ́wọ́ ẹ bá ń gbé jáde ká yóò rí bẹ́ẹ̀ gbébọn lọ́wọ́ ìbọn ẹ bá ń gbé jáde. bàbá wa ló ní ìbọn ẹ pé a gbọ́dọ̀ sọ ìbọn nù torí pé ayé tá a wà ayé ogun ni a lè torí pé a gba ẹ̀sìn ká sọ àṣà nù torí àṣà náà bí a lé lọ́wọ́ ká tó gbẹ̀sìn. ẹ̀ ń dẹ̀gbẹ́. mo ń dẹ̀gbẹ́ mo ń pẹran ọdẹ tó jogún ọdẹ lèmi. ẹ dúró ẹ̀ ń dẹ̀gbẹ́. mo ń pẹran. ẹ̀ ń pẹran. bẹ́ẹ̀ ni. ẹ dákun kí n tó tẹ̀síwájú ṣé ẹ lè sọ bí ẹran méjì mẹ́ta mẹ́rin tẹ́ ẹ parí. mi pé ọ̀làjú ti dé àwọn ọ̀dẹ́ gbó pọ̀ ṣùgbọ́n nínú ẹran tó ti ìdàgbára díẹ̀ ní gala wà ilẹ̀ tú wà à ń pa ọ̀yà à ń pò kété àjálókè pẹ̀lú ọ̀fàfà àwọn ẹran tó ti wà ní local area torí pé àwọn ò lọ rìsáàfù ọ̀làjú ti dé àwọn ò lọ rìsáàfù. ẹ dúró àwọn ẹran tẹ́ ẹ sọ pé ẹ pa yìí náà ẹ pa ìgalà bẹ́ẹ̀ni ẹ pẹ̀tù bẹ́ẹ̀ni ẹ pàjálókè bẹ́ẹ̀ni ẹ pọ̀ fàfà ọ̀fàfà òkété ọ̀yà òkété bí mi ò mọ gbogbo ẹ ìwádìí jẹ́ kí n mọ̀ wípé ọ̀fàfà kọ́lẹ̀ ẹranko tí máa gbẹ́nu ìtì lórí ọ̀pẹ ni. bẹ́ẹ̀ni tí máa ké lóru. tí máa ké lóru tí máa ké bí ajá. ké bí ajá lóru. ọdẹ tó bá pa ọ̀fàfà tó bá gbé ọ̀fàfà wọ inú ilé láì ṣe orò tàbí ètùtù tó yẹ kó ṣe lára ọ̀fàfà wọn nínú irú inú ilé bẹ́ẹ̀ tú ni. ìbéèrè mi wá rèé mo kàn ka Bíbélì mo jáde ní ṣọ́ọ̀ṣì Babájídé mo mọ Psalm 1 to Psalm 10 mo so Bíbélì mọ́rùn àtọwọ́kọ Jésù sọ́wọ́gbó pa ìgalà lásán sọ́wọ́gbó pa ọ̀fàfà tá a sọ pé ó kéré jù nù ẹran ọgbọ́n wo lè ń dá sí i. kò sí ọdẹ tó jẹ́ ọdẹ tí ò ní sún àwọn bàbá rẹ̀. bàbá ìjà sọ báyìí ẹ ń sóògùn ẹ sọ̀nà. a lè pé a sóògùn a lè pé a sóògùn torí pé ewé kìíní ewé kejì ó ti di ògùn ẹni tó lọ ọjà tó ra ewédú tó délé kò lè délé kó máa jẹ bẹ́ẹ̀ ahàn ajá àdàmú omi ọbẹ̀ ló tó fi jẹ àmàlà á fi irú sí á fa àwọn kankan sí kó tó lè di ọbẹ̀ so ìyẹn ni pé má ti ń jẹ ewédú oúnjẹ ẹ̀gúsí ó ti ń ṣoògùn. ìyẹn ò ní pé ẹ̀yin náà ní ọgbọ́n anú tẹ̀ ẹ̀ máa dá. ẹ̀mí ò lè pé mo lóògùn ọlọ́run nìkan ló lóògùn. ṣùgbọ́n ẹ lọ́gbọ́n. ọgbọ́n anú lè jò fi ń gàgbọ́n. ọgbọ́n anú lè jò fi ń gun àgbọn. nípa ọ̀fàfà tẹ́ ẹ mẹ́nubà ọ̀rẹ́ tó kọ́ ọ̀fàfà tí ò sọ̀rọ̀ rẹ̀ irú ilé wọn máa tú kẹ́yìn ni. irú ẹ̀yin tẹ́ kò fàfà báyìí ẹ̀yin náà ń sọ̀rọ̀. dandan ni ká gé àwọn nǹkan tó yá gé kúrò lára ọ̀fàfà ká tó mú délé. alẹ́ yìí náà ń sọ̀rọ̀.
bàbá la aṣòro torí pé a gbọ́dọ̀ ṣòro eégún ẹni aṣòro ojú fojú Jésù Kristi sọ̀rọ̀ kan ó ní ti Késárì ẹ fún Késárì tolú ẹ fólúwa nígbà tí kò ní wọ ìlú kan ó ní ìwọ ya lọ sọ́dọ̀ lọ sọ àwọn sí lọ mú ẹja wá nígbà mẹ́ja wọn mọ̀ pẹ́jà á ya ẹnu ẹ̀ á bá owó lẹ́nu rẹ̀ ó ní ẹ fún ẹ lówó síkéèlì tán fẹ́ lè ráàyè wọ ìletò yẹn ni pé ó ní ká fi Késárì fún Késárì tó lọ́ọ́ ká fi fún Olúwa a gbọ́dọ̀ pé tó ní ká gba Olúwa gbọ́ lápè wọ́n ń sọ̀rọ̀ ńlù kan àádẹ́jà ẹ̀ ń bá dẹ́jà yóò bògo lọ. yóò bòrò lọ kábíyèsí Olódùmarè bàbá mi ògbójú ọdẹ ni tẹ̀ sí ń dẹgbó dáadáa. bẹ́ẹ̀ni. tólódùmarè sì tó kún yín láti sọ pé kẹ́ ẹ gbówó níwọ̀n. láti jẹ́ wòlíì Ọlọ́run. ẹ máa gbọ́ Olódùmarè kún yín láti jẹ́ kẹ́ ẹ gbówó díẹ̀ ẹ sì tún jẹ́ wòlíì Ọlọ́run. bẹ́ẹ̀ni. ẹ lórí òkè Gbógunmi. ẹni lọ́gbà àgà. ẹni lórí òwe. bẹ́ẹ̀ni. ó ní tí àgbà jẹ tẹ́lẹ̀ ẹkùn àbí. kótó kò yó kótó kọnú gbẹndu sọlọdẹ. bẹ́ẹ̀ni ó ní tẹ́ jẹ tẹ́lẹ̀ ẹkùn. nípa àjẹtẹ́lẹ̀ ẹkùn àjẹbí wa o àjẹbí ọmọ mi ò mọ nǹkan kan tẹkùn àwọn bàbá yìí náà mọ nǹkan kan bàbá tó bí mi ìyá tó bí mi wọ́n sọ pé èèyàn mẹ́ta la máa fún lóúnjẹ pé àwọn yẹn ni nígbà tí ọ̀nà dí tọrọdún mẹ́ta tí ìyá mi wọlé ọkọ kò bí ọ̀hún òró máa bí wọ́n náà wọ́n sáré ká sọ́tún sósì ṣùgbọ́n mẹ́ta náà sọ méjì láwa sọ kọ́ wọ́n dàbí ọkùnrin tí wọ́n rí díẹ̀ jò ní nínú mẹ́ta yẹn sọ méjì wọ́n ní a máa fún Ògún lóúnjẹ o torí pé àwọn bàbá wa pàpẹ́rì gangan gbogbo ọ̀tá sọ wọ́n ní káwọn fògùn lóúnjẹ wọ́n ní káfògùn lóúnjẹ Ògún bò ó pásítọ̀ lèmi wọ́n ní Ṣàngó náà ẹ̀sùn fún lóúnjẹ o torí pé ẹ̀rù kì í bá Ṣàngó bí wọ́n ti wọ ẹ̀rù ní máa bà ọ́ ọmọ àwọn Ṣàngó lóúnjẹ o ṣùgbọ́n kẹta àní sọ torí mẹ́ta ni táṣọ mẹ́ta àti rídìí wa nìyẹn. ọtí Ọlọ́run tẹ ayé ò ní rídìí yín wọn ẹ rídìí ọmọ onígèlègèlè wọn ò ní rídìí yín. àwa máa bẹ̀rẹ̀ sí ṣe àwa rí i pé ọ̀nà ń ṣí. níbi iṣẹ́ wòlíì gan tó máa Ọ̀ṣunmọ̀mí. wọ́n mọ̀ káàkiri àgbáyé torí pa àti interview wa OSBN ní orí rédíò káàkiri nígbà yìí Ọlágòsóyè Oyèlọ́lá àti lọ́sọ̀rọ̀ fúnra àti bá sọ̀rọ̀ nípa àlọ́ nígbà tí ìlú ń dààmú àlọ́kàn fọ́ọ̀sì a bá sọ̀rọ̀ ìlú ilé tí ń dààmú yìí o ẹ̀ pàwọ̀ sí so 2009 láti bẹ̀rẹ̀ sí í bọ́ àtẹ́gùn ó lé ìsìn ẹ̀wọ́n tó ti pẹ́ láti wà ń bẹ̀ so ilé ọ̀jẹ̀ tuntun sí wa ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé àwọn tani àwọn fún lóúnjẹ yẹn o bàbá àti ìyá tó bẹ̀ mí láwọn fún wa lóúnjẹ pé àdìdé ní ọ torógún pọ̀ ká tó ní ọ Jésù ló ní ọ lóòótọ́ Jésù ló ní ọ lóòótọ́ àwọn nǹkan báyìí má fi ìbọn lẹ̀ o tọrọ dẹ̀ ní ọ o so yẹn jẹ́ ìmọ̀ pé kí n máa gbé ìbọn sẹ́gbẹ̀ẹ́ lọ́tún àti lósì Ṣàngó wọ́n fi wọ́n lẹ̀ o táwọn sọ́dún Ṣàngó tí ń bá rí yẹn màá fún wọn lówó ẹ bá ní ṣe tó yẹ ká ẹ ṣe ń bí o àwọn bá ti wá lọ nìyẹn so àwọn ti mọ̀ pa ti ṣojúṣe wa lọ́yìn ọ̀dọ̀ tiwọn. wòlíì ọlọ́dẹ àbí. bẹ́ẹ̀ni. kí n pe méjì papọ̀ pé wòlíì ọlọ́dẹ. táyé mọ̀. tí gbogbo ayé mọ̀. bẹ́ẹ̀ni. nínú ṣé àwa lè bín káti ẹ̀ bín ní gbólóhùn kan kẹ̀sì dáhùn ṣé a yóò sọ pé bóyá wọ́n tọrọ yín lọ́wọ́ Ògún ni àbí lọ́wọ́ Ṣàngó wọ́n ti tọrọ yín. bí ẹ òbí mi ṣe ń sọ torí mi ò mà wọ́n ní tí n bá ti náà tá ń bọ̀ Ògún kí n páàkì o kí n fún wa lówó wọ́n á bọ̀ Ṣàngó kí n fún wa lówó nkẹta kí n fi pamọ́ wọ́n sọ yẹn fún mi ṣùgbọ́n mọ̀ sí yẹn fún ara mi. ẹ fi pamọ́ inú ni pé bóyá kásà sọ pé bí ẹni pé ìbá wáyé yín jọ mọ́
ọ̀nà méjèèjì bí a fẹ́ àtọrọ èèyàn lọ́wọ́. bẹ́ẹ̀ ni àtọrọ ẹni ẹ̀pẹ́ yìí lágbára lórí nǹkan yẹn torí mi ò sí mbẹ̀ ṣùgbọ́n a máa ṣe nǹkan báyìí fáwọn ológun o àwọn Ṣàngó o ìkẹta sọ fún mi bọ̀ tí yẹn wọ́n nìkan ni wọ́n máa ṣe yẹn fún rẹ o ọmọ kan yẹn. wọ́n lè máa fún Ṣàngó lóúnjẹ wọ́n lè máa fún Ògún náà lóúnjẹ. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ìjẹ̀bọ̀n já lọ́dọ̀ mi. kẹsì má ìjẹ̀bọ̀n já Ògún náà ni ṣùgbọ́n wọn ò ní ẹ máa wá oúnjẹ kéékèèké kan náà kẹ́ máa pákéjì ẹ̀ fún Jésù. ní ti ìrìn àjò yẹn èmi àtọlọ́run ní àárín ọ̀wọ́rọ̀ dàrú ìṣèmi àti èèyàn torí pé àfọ̀n adáwó ṣọ́ọ̀ṣì o pásọ̀ ní ọ̀nà orí òkè adáwó bẹ o orí òkè ní ọ̀nà but èmi jẹ́ yé mi sí àárín èmi àtọlọ́run ni pé kí n mọ ṣẹ́ra everybody ẹni ó kù dẹ́ kàtó fún kí n ràn lọ́wọ́ ìyẹn ni mo ṣe fún Jésù opó kan wà ọmọ rẹ̀ kọ̀ lọ léèwé wọ́n di lọ́wọ́ ìyá ẹgbà ẹ máa sanwó sukú ọmọ yìí ìyẹn ni mo ń ṣe fọ́lọ́hún ọdún ìlọ́pẹ́ 6 years tí mo délé ìjọsìn kankan yìí. ẹdùn wòlíì ọdún tá a wà yìí ló pé odidi ọdún 6 gbáko tẹ́ ẹ ti délé ìjọsìn kan yìí. bẹ́ẹ̀ ni orí òkè ni mo ń lọ gbàdúrà mo bára sílé mi ò nílò owó ọrẹ mi nílò ìdá mẹ́wàá àwọn aláìní la fi ń tọ́jú ìṣeré mi tí mo ní. ẹ wá jẹ́ n bí ní ìbéèrè kan bàbá o ẹ dákun ẹ má bínú ọ̀fàfà tẹ́ ẹ sọ pé ẹ pa òun ẹ sọ̀rọ̀ àbí kí ẹ sọ̀rọ̀ rẹ̀. a pọ̀ fàfà a ti gbọ́ tẹ́lẹ̀ pé a gbọ́dọ̀ sí ọ̀sẹ̀ ẹ̀yìn rẹ̀ tó mú wọlé àwa náà sì ti sí ilé ò lè tú mo ti kọ́lé bíi 2 3 ó sì wà ìyàwó sì bẹ́nu rẹ̀ ìṣẹ́wó kan kí mo ní o ìyàwó kankan mo ní so ọmọ tẹ̀ wà so wa gbọ́dọ̀ mú tí ó balẹ̀ jẹ́ wọlé torí àwa lọ ńjọ́ kan. ẹ gbàgbọ́ nínú ká ṣe orò fẹ́ràn kó. ká ṣe ọfà. ká ṣe orò fẹ́ràn kó. mo gbàgbọ́ ká ṣe orò fẹ́ràn kó. mo gbàgbọ́ ká ṣe orò fẹ́ràn kó. a lè báwa bá ṣe la gbọ́dọ̀ ṣe tá a fẹ́ kó yíwọ́. ibi àwa dé la ibi àwí la dé bàbá orí òkè gbógun mi lọ́gbà àgà ńkọ́. èmi náà ni. orí òkè náà ń kọ́ sọ́sì wà ń bẹ̀. orí òkè ogun bẹ́ẹ̀ ń bẹ̀. ẹ má bínú ẹ̀yin lógúnlógún àwọn èèyàn káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ni wọ́n ń wá sórí òkè yìí. ká ń gbàdúrà ń bẹ̀. ṣé ẹ gbé wọn débẹ̀. ẹ ṣe. ṣé ẹ gbé wọn débẹ̀ tí mo wí ò ní pé ṣé ẹ sẹ́kàn pé bí mo ṣe wà yìí ọmọ Ògún ni mí o ọmọ Ṣàngó ni mí o ṣé ẹ já wọn tán. ẹ ṣe mo máa ń sọ fún ọ pé ohun tí bá ń ṣe ọ ni ò jẹ́ àmà má dúró de pé àrìnà sí ọ àrìnà sí ọ ó ti kú ká tó mọ tí ń ṣe ọ ẹlòmíín bẹ òkè tátọ rẹ̀ sàn tó níyàwó ńlé ìyàwó kú ọ̀rọ̀ rẹ̀ lọ́ọ́ fẹ́ lòmíín ó bímọ ó fẹ́ ìyàwó kejì ó ṣe marriage àtọ rẹ̀ lọ́sàn o ìyàwó kú ọ̀rọ̀ rẹ̀ ó fẹ́ lòmíín ó bímọ tó bá rọrùn àwọn pé bóun ló ṣe jẹ́ tó bá látọ̀ lọ́sàn án pé a gbọ́dọ̀ wọ́n àṣẹ bàbá wa àtijọ́ ka ìtọ́jú ẹ̀. bàbá ó kọ Jésù òràn ẹ já sòótọ́. ẹni tí jẹ̀jẹ̀dì mú kò lè máa gbàdúrà pé jẹ̀jẹ̀dì ọ lọ àgùnmu ni ó lò tí ó fi lọ. ẹ̀yin bàbá o àtọ̀ tó sàn kí ìyàwó wọlé ó lọ ọdún 7 àkọ́kọ́ ọ lọ ó tún lọ bòmí ó bímọ ó fẹ́ kejì náà tún lọ ó lọ bòmí ò bímọ kákà máa pe orúkọ Jésù sátọ̀ tó sàn ẹ sọ lọ́gbọ̀n. ẹ jẹ́ àsòótọ́ mo máa ń sọ ọ́n ń bínú àwọn wòlíì tàn wọ́n ni ẹ dá padà sọ́dọ̀ tó níṣẹ́ yìí lọ́wọ́ okó tí ò le dáadáa wòlíì kan ló ní tí ó fi le àtọ̀tọ̀ sàn àìsàn kan ló mú sàn ẹni tó ní ẹ̀dà lóbìnrin àìsàn kan ní sọmúròrò àìsàn kan ní ìjú àìsàn kan ní àwọn nǹkan wọ̀nyí egbòogi la máa ṣe fún wọn ni ó jẹ́ kí n sọ ẹ̀yìn fún sẹ́yìn pàǹparọ́ fún rẹ ni ó jẹ́ kí n sọ ẹ̀yìn fún wọn pé kí n bá dúró kẹ́ni abaláwo ni mo fara mọ́ káwọn èèyàn rí àánú lọ́dọ̀ mi ju pé kí n máa parọ́ fún wọn lọ àlẹ́ bomi odò kànga omi odò kan kàkà sáàmù sí
pé àtọ̀tọ̀ sàn tá a sì mọ ogún rẹ̀ no ẹni ju tá a ṣàgbo fún ọ̀tọ̀ ni ẹni tó yí sọmúròrò dà láàmú sọmúròrò ọ̀tọ̀ ni so ogun nǹkan wọ̀nyí ló ní ètò tiẹ̀ àwa sì jogún nǹkan wọ̀nyí sáwà àdáwọn èèyàn máa jìyà ni ìdí nìyẹn mo fi sọ pé tọ́lá pé orí òkè ni lọ gbàdúrà tọ́lọ́ máa dán olóhùn yóò dán olóhùn wọ́n àti ẹ̀lẹ́jọ́ ní èmi àti ẹ̀kọ́. ẹ máa gbọ́ bàbá inú mi á dùn ara mi á yá gágá bí n bá rí ọ̀kan làwọn ẹni tọ́lọ́wọ́n bá mi kún tó sì mú òtítọ́ sísọ tó mú láàyò mo nù mí dùn pé ẹ jẹ́ ká yọ mọ̀ wípé kéèyàn kan máa gbé ẹnìkan gèǹje àtọ̀ tó sàn obìnrin tó ní ẹ̀dà ìjú obìnrin tó ní ìjú sọmúròrò obìnrin tó ní sọmúròrò òrunú obìnrin tó ní òrunú tó ní ìdúró sára rẹ̀ àìlera kan ló fà á orúkọ Jésù ọ̀ràn abu omi odò Ọbàtálá tí ń bẹ̀rẹ̀ àbí odò ọba lùfàrẹ́ o omi odò ọba lùfàrẹ́ lórílẹ̀ Òwu ní lẹ́gbẹ̀ẹ́ wa ti ń sàn lọ yìí akànbú àwa kásáàmù sí kò ní kárọ̀ tó sàn kọ́ kókè o ṣùgbọ́n ẹ ní àwọn egbòogi àwọn banla wa lọ sẹ́yìn ni wọn. ń gbẹ pé ń gbà jogún àwọn nǹkan wọ̀nyí ló máa sọ ẹ̀yìn díẹ̀ torí pé mo rí pé irọ́ pọ̀ jù kábíyèsí nínú olódùmarè ayé ọmọ dùbù sínú aláboyún ó dùbù dókítà sọ pé operation náà ó ṣe fún ifá ń bẹ tá a ṣe 3 days táwa ti ṣe fáyẹ dandan ni kí ọmọ yẹn padà sí normal size. ẹ̀dùn ibi ẹ bọ̀rọ̀ déhùn ẹ jẹ́ n sáré béèrè bàbá o ọmọ tó dàbò sínú aláboyún tó jẹ́ wípé wọ́n ti sọ fún pé ọmọ yìí o operation ni wọ́n ó ṣe iṣẹ́ abẹ fún ni ẹni ifá bàbá o ẹ ń fọwọ́ gbáyà. mo ní ifá tó yẹ lórúkọ mi ifá tó yẹ lórúkọ mi mo jogún ẹ ni. ifá ń bẹ dẹ́sí. tá a ṣe tọmọ yẹn máa tán láàrin 3 days kó tó di àádọ́ ọ̀kúnlẹ̀ ọmọ ó ti padà sí normal size. bàbá ẹ fògùn ọwọ́ yìí ń búra sí i. mo ní ń bẹ lọ́ọ̀ mi ifá tí ń bẹ lọ́ọ̀ mi ti jẹ́ ni ọmọ dùbù sọ́dọ̀ aboyún dókítà rí pé dùbù ọ̀ jókòó ifá ń bẹ tá a ṣe tọmọ yẹn padà sí normal size yẹ tí ó tẹ́pẹ́ dókítà sọ pé ó ti padà sí normal yóò dorí padà síbẹ̀ àdán kan bẹnu tá a lò àdán yìí yóò dorí kọlẹ̀ ní dandan ni kó padà sí normal size yẹ ààrẹ sọ yòókù ṣùgbọ́n àdán bẹnu tá a lò fún. kábíyèsí olódùmarè. a ti ṣe ńlẹ̀ tẹ́pẹ́ ń gúúsù máa fa ń lò òwú tá a wà yìí tọ́nà operation náà ó ṣe fún ta ni wá kò sọ operation fún ọ o wọ́n tiẹ̀ náà sọ àlọ́ lóògùn sí. bàbá jẹ́ kí n bí ní ìbéèrè kan lẹ́nu lọ́lọ́ yìí àgbàlagbà àfáà kan bọ́ta ó sọ kínní kan tí gbogbo ayé gbọ́ ó ní arákùnrin kan lọ sọ́dọ̀ ẹ̀yin àgbààgbà olóyè báyìí wọ́n wá pè é níbẹ̀ pé ìyàwó rẹ̀ ń bẹ nínú oyún tí ń rọbí lọ́wọ́ báyìí tó fẹ́ bímọ wọ́n náà ti ṣe lọ sọ́tún wọ́n ṣe lọ sálàáfíà ọmọ náà ò wálẹ̀ ọ̀dọ̀ babaláwo tó jókòó sí bàbá wa sọ fún yín pé arákùnrin wa wọ́n níyàwó rẹ̀ ń rọbí lọ́wọ́ kò tí ì rọmọ bí àbí mú nǹkan báyìí tó o bá ti dé ilé ìwòsàn ibi tí ìyàwó rẹ̀ wà kó o wá mú nǹkan méjèèjì kó o gbé sójú ara ìyàwó rẹ̀ kó o bẹ̀rẹ̀ sí ní pè é kó o pè é ó ní tó bá pè é pé irú ọmọ bẹ́ẹ̀ yóò jáde bàbá ó délé ìwòsàn ó dẹ́rú ẹ̀ wò ó sì ìyàwó àtẹ̀jẹ̀ àtolúbi lọ́dà sárákùnrin náà lára àwọn á béèrè pé babaláwo tó fún yàn ní irú sẹ́hùn ṣé náà ni ọ wọ̀ ni àbí yọ wọ ibòmíì ẹ̀yin tọ́lọ̀ ń kún báyìí tẹ́ ń fi ń dá wa lóko bọ́mọ bá dàbò sínú ara aláboyún ẹ lè ṣègbìyànjú tí irú ọmọ bẹ́ẹ̀ ó fi padà sí bó ṣe yẹ kó wà kí ló dé táyé wá ń fojú aláì tó ń fojú ẹni tí ò gbàgbọ́ wò yìí. ẹ ṣe bó ṣe rí nìyẹn bíbélì sọ àwùlẹ̀ kà sí ó ní ọmọ aráyé fẹ́ràn òkun ju ìmọ́lẹ̀ lọ iṣẹ́ wọn burú ọmọ aráyé fẹ́ràn òkun ju ìmọ́lẹ̀ lọ àwọn tí ó parọ́ fún wọn yẹn náà láìkì àwọn ìparọ́ mo gba iṣẹ́ ìrántí 2002 ngbowó rẹ rí pé ngbàdà mẹ́wàá mo ti kọ́lé mo kọ́lé mo bímọ mo tọ́ mo ń ṣe gbogbo ẹ̀ mi gbà owó tí mo ń sọ fún yìí mo tún máa ń ṣe é fún yẹn pé bọ́lá bá ní ọ wá mọ́ọ́rẹ́ ìṣe pé ìnà afẹ́ fi dìde ọ dá wa pé ká ṣàánú ni àwọn tó ń pé mo wá wọn ò ní nǹkan kan lọ́wọ́ o
ò ní fa ò ní nǹkan kan ọmọ nǹkan kan àwọn tó ní nǹkan ṣe fún ọ pé lọ lò ó nígbà tí nǹkan ẹ̀ bá rí bẹ́ẹ̀ wá sí kí ni o wá dúpẹ́ ṣùgbọ́n kọ́lọ́kọ́ sí kí ni o wá dúpẹ́. ọdún tó kọjá lọ yìí ẹ̀mí méjì mẹ́ta láti ràn lọ́wọ́ tó lọ ràn ló lò àlùlù gbẹ̀gàn wọn máa gbọ́ wọn bá ṣe wọn náà lè gbọ́ tí àtọ̀ wọn sàn tá a ràn lọ́wọ́ tẹ́ pé líìsì yẹn tí wọ́n ń wá wá kiri báyìí pé alágbájá ń bẹ l'Àbújá ọmọ ń bẹ l'Àbújá ọmọ Canada àwọn ẹ̀mí kan ẹ fẹ́ kẹ́ ràn lọ́wọ́ mo ní wọn gba owó báyìí a ti ṣe many things tẹ́ ẹ̀ fún wa lówó ṣùgbọ́n àtúní gbowó lọ wọn tọ́lọ́ ń kíá wàkànṣọ ajó yíyan pé ó yẹ ká ẹ máa dúpẹ́ àti pé ká mówó wá rírìn tá a fẹ́ lé. ẹja mú báyìí gẹ́gẹ́ bí ẹni tọ́lọ̀ ń kún mo fẹ́ ká yọ ọmọ pọ́lọ̀ ń kún yín ẹja ṣe báyìí ọkùnrin lásìkò tá a wà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti di yẹ̀bù ọkùnrin wọn ò ṣàkàmọ́ lọ́dọ̀ ìyàwó wọn ẹ bọ̀wọ̀ wọ̀ lọ́kùnrin mi ọkùnrin mi wọ́n ń pè kíníkan ní aróbìnrin kú nǹkan ọlọ́mọkùnrin rẹ̀ ó sì. aróbòdòkú ni wọ́n ń pè. wọ́n bá ti rí kíní wọ́n ti rí lọ́sí la okó ti rọ ká lè ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀. irú àwọn bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ lè bá wọn wá ewé àtegbò tẹ̀ lé fún wọn tí wọ́n lè lónú lé tí ó sì jàǹfààní fún wọn. báyìí mo sì léèyàn 5, 6, 7 tí mò ń tọ́jú lọ́wọ́ báyìí tẹ́lẹ̀ pé n ti ń ṣe àná wọ́n fẹ́ wọ́n sàn tó kò le tó kò kéré tó kò bá tó kéré ó tún ní tá a ṣe tè jáde torókó tó kéré kò lè ṣiṣẹ́ tó yẹ kó ṣe ó àtọ̀tọ̀ sàn kò lè dọmọ okó tí ò lè gbéra tó kò lè dọmọ àwọn nǹkan wọ̀nyí ni ó jẹ́ pé àwọn èèyàn ń torí ẹ̀ dọ́dọ̀ ti wá nígbà rí i pé òótọ́ là ń sọ bàtà wá gbé iṣẹ́ ìrànṣẹ́ la gbé lérí ọ̀pọ̀lọpọ̀ ọmọ jìyà lẹ́gbẹ̀ẹ́ wa tá à ní lè ràn lọ́wọ́ ó jẹ́ a sọ pé aṣọ ẹ̀yìn fún wọn kí wọ́n ṣe tiwọn káwọn lè ṣe tiwa. bàbá ẹ fóun látàárọ̀ ojú òní tì. mo jẹ́ ẹjẹ́ mọ̀ ẹ sì jẹ́ kí gbogbo ayé ọmọ pé sàn án láàrin ajẹnimu ni pẹ̀kọ̀rọ̀ owó tọ̀rọ̀ lẹ gbé lọ́wọ́ ni mo fi máa ń sọ fáwọn olólùfẹ́ wa níkànnì pé níkànnì bìkíà pàápàá jùlọ lórí ètò yìí sọ Ògbójú Ọdẹ pọ́nbélé bó ti rí làá ṣe wí bàbá o gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ bàbá ẹ̀ tún wá jẹ́ ọdẹ tí mo ń pè mo pa méjèèjì pọ̀ mo ní wòlíì ọdẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá àkọ́kọ́ bẹ̀ ni wípé mo rí pé gbogbo tí mo ṣèwádìí ń pa yín ó yà mí lẹ́nu díẹ̀ mo rí pé kì í ṣe ìyàwó kan lẹ fẹ́ ẹ fẹ́ Haúsá ẹ fẹ́ Yíbò ẹ fẹ́ Kẹ́mbẹ́rí ẹ fẹ́ Ukùukù ẹ fẹ́ Yorùbá ìyàwó pọ̀ ẹ fẹ́ Ṣòbò ẹ fẹ́ gbogbo wọn ìyàwó pọ̀ lágbègbè yín bó lẹ ṣe ń káràmásìkí ẹ bó lẹ ṣe ń ṣe tí gbogbo òfin dàrú tí fi ń júṣe ẹsẹ̀ yín lé ẹlẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan ó jẹ́ ká mọ̀ yìí pé ìjọba ọ̀run lèrè onígbàgbọ́ irú èyí tẹ̀yìn gbé lọ́wọ́ yìí ẹ̀yin tẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì tẹ̀ lórí òkè ẹ̀ tún ń dáyàn lóhùn ẹ̀ ń bọ̀ gún ẹjọ́ dẹ ẹ̀ tún ń bọ̀ Ṣàngó gbogbo ẹ̀ mọ́ra wọn ṣé ẹ rò pé ẹ lè rí ilé ológun wọ̀ báyìí ṣé kì í sọ̀rọ̀ àpáàdì lẹ́ ń lọ báyìí ẹ jẹ́ ká yọ ọmọ yìí mo kàn bí ni o wọ́n ní ń béèrè ni o. ẹ ṣe olóòtú inú mi máa ń dùn tí n bá rẹni béèrè lọ́wọ́ mi torí pé ajá ìrédé gbó àgbò ìrédé kàn ìyàwó tí mo kó jọ kẹ́mi lè ba àgùn ni ní ọ̀kọ́lé kan débi kíyàwó kan pé ilé tí mo kọ́ ọ̀dà mi lẹ̀ ọ̀gbálẹ̀ ọ̀dà mi lẹ̀ ìyàwó kan ilé kan ni mò ń ṣe ìyàwó kan ilé kan ni mò ń ṣe orílẹ̀ òwú láti ló kọ gbogbo ayé mọ̀ wá akọ́lé bẹ́ẹ̀ afẹ́yàwó bẹ́ẹ̀ abímọ bẹ́ẹ̀ báàgì àwọn ti bí mi mo kọ́lé bẹ́ẹ̀ mo fẹ́yàwó bẹ́ẹ̀ wòlíì ìlú gbọ̀ngàn ẹ̀gbọ́ akọ́lé bẹ́ẹ̀ afẹ́yàwó bẹ́ẹ̀ ìdùnnú la gbọ́dọ̀ máa wá nínú ayé táì kú o torí pé àṣẹ alọ́wọ́ sẹ́ńjọ́ kan mo dábàá náà sọ ń pa àyàwó tá a fẹ́ jọ yìí kò lè yí ọ̀pọ̀lọpọ̀ àṣẹ̀dáde kan ló yé wípé táyé ti yàn án kẹ́ẹ̀dí ọ̀yàn bẹ́ẹ̀ nígbà tó go wòlíì ń rẹ́yìn gbogbo ayé mọ̀ wá Ọ̀ṣun mọ̀ wá Oyinlọ́lá gómìnà Oyinlọ́lá 2007 2008 2009
ìrọ̀lá mọ̀ mí ìyàwó kan ni mo ní àsọdẹ́ngbà náà ngbógun dé aláàfin ká padà sí bí ẹsẹ̀ babaláwa ká padà sẹ́ ká máa gbọ́ ká máa gbébọn ìgbà yẹn ni ọdẹ níyàwó pọ̀ láti pé àwa ń kọ́lé kiri owó wa wà ọlá wà orúkọ wà òkìkí wà tá a bá dúró lórí pé ìyàwó kan iṣẹ́ ìrànṣẹ́ kan ibẹ̀ náà lógún máa mọ báyìí mọ̀ wá l'Àbújá mọ̀ wá nílẹ̀ Yíbò Kaduna Sokoto Adamawa omi tó dákọ̀ yẹn náà ti ń sọ ìtàn gbọ́. ẹ dákun ìyá pupa tí mò ń rí òun tí mò ń rí tó dàbí èbó ajẹ́lẹ̀ òun ìyá Bauchi àbí kílẹ̀ bí pè ya. Bauchi ni wọ́n. Bauchi ara àwọn ìyàwó yín náà ni. tí ọlọ́mọba ti ní nǹkan ó ṣe rí ní ó ṣe rí àti kádàrá rẹ̀ àjọ ayé kálukú kábíyèsí Olódùmarè yóò ṣe rìn bẹ́ẹ̀ yóò ṣe rìn ní ayé Ọlọ́run ti kádàrá rẹ̀ èmi mo lọ la ṣé èmi wá lọ ilẹ̀ mo lọ Bauchi pé kọ́lá làárí mi. ẹ̀bù wà ní ti oní ti kìíní jẹ́ Yíbò kì í tẹ̀sí ti Yíbò yìí lọ ti Yíbò mo mọ̀ pé fẹ́yàwó tó pọ̀ bó o ní ti ilé ológo ilé ológo yóò sọ o. ẹ ṣe nípasẹ̀ ológo ilé ológo yóò sọ o. àwọn wòlíì lónìí lọ́sùn ní Nàìjíríà lónìí tán jẹ́ tájọ jáde Babájídé tá a sì ń gbọ́rọ̀ tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ni mo ní kó kò bí ọ wà tí mo ní kò bí ọ wà gbàdá ti fẹ́ lù ọ tó ti di tọ́lọ̀ ti gbà fún bẹ̀ ní ọ̀rọ̀ tí Ọlọ́run ní ká sọ fún un àwẹ̀ ẹdún náà bá ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì lórílẹ̀‐èdè tá a wà yìí lẹ́tí dáfá tẹ̀ sọ pé kó ń bí ọ wà bọ́ sí bíbí tó sì ti di kí wàá lẹ́ fi sọ̀rọ̀. ẹ ṣe ẹ rí pa iṣẹ́ ìrànṣẹ́ kò lè yí ọ̀pọ̀lọpọ̀ abẹ́ má súnmọ́ àwọn tó súnmọ́ jẹ́ wòlíì wà ìmàyà wà ìgbóhùn wà ìríran wà mẹ́ẹ̀ta yẹn ló lágbára jù ní wòlíì. òmọ̀ náà wà. ìmàyà ni òmọ̀ ìgbóhùn wà ìríran wà mẹ́ẹ̀ta yẹn ló lágbára jù ní wòlíì. àwọn tá a sọ fún bóyá pè wá lórí aago làwọn sọ fún wọn pé Olúwa ń sọ fún mi pé kò ń bí ọ wà òun fẹ́ sọ ọ́ di ńlá lọ bí báyìí tó lọ́n sì gbà fún wọn wà ń bàdàn wọn wà káàkiri. ẹ má wulẹ̀ já dákọ̀ wọn ẹ má dákọ̀ wọn. wọn no àdàkọ̀ wọn bọ̀tẹ́ wọn wà ń bàdàn tẹ́pẹ́ gbọ́ sí àwọn pé ẹni bí mo kó bí mo ti kó ọkùnrin ló jẹ́ ń kó ń bẹ̀ tó lọ́n sì ràn wá. bó o ní ilé ológo yín. ẹ ṣe